Àwọn agbébọn tó jí olùjọsìn 37 ìjọ CAC gbé ní Kwara. Wọ́n ń béèrè fún 300 million naira láti tú wọn sílẹ̀. Àwọn jàǹdùkú agbébọn tó mà yabo ilé ìjọsìn CAC ní ìlú Eruku níjọba ìbílẹ̀ Èkìtì ní Kwara. Ó ti ń béèrè fún 300 mílíọ̀nù náírà, ìyẹn 300 million naira láti tú àwọn èèyàn 37 tí wọ́n mà jí gbé sílẹ̀. Ohun tá a mọ̀ gbọ́ ni wípé àwọn ajínigbé ọ̀hún wọ́n mà ti pín àwọn èèyàn tí wọ́n mà jí gbé sí ìsọ̀rí mẹ́ta. Kábíyèsí ìlú Eruku Ọba Búsàrí Ọláréwájú ó mà ṣàlàyé pé àwọn ajínigbé náà wọ́n mà ti kàn sí ẹbí àwọn tí wọ́n mà jí gbé láti wá sanwó ìtúsílẹ̀ fún wọn. Ọba Ọláréwájú ó ṣàlàyé síwájú sí wípé wọ́n ní kí ìsọ̀rí kọ̀ọ̀kan kó mà san 100 mílíọ̀nù náírà tí àpapọ̀ owó náà tó sì jẹ́ 300 mílíọ̀nù náírà. Ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìlú náà, Ọ̀gbẹ́ni Ṣògo, ó má fìdí rẹ̀ múlẹ̀ pé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àwọn tí wọ́n mà jí gbé ń làwọn ajínigbé náà ó ní wọ́n fi pe mọ̀lẹ́bí wọn láti bá wọn sọ̀rọ̀. Ó wá ṣàlàyé wípé àwọn ajínigbé náà wọ́n ní káwọn tí wọ́n jí gbé kí wọ́n pe mọ̀lẹ́bí wọn láti fi béèrè owó ìtúsílẹ̀. Ṣògo wá fi kọ́rọ̀ rẹ̀ pé ọ̀kan lára àwọn olóyè ìlú náà, Olúṣẹ́gun Olúkọ̀tún, tó ní mọ̀lẹ́bí 4 nínú àwọn tí wọ́n mà jí gbé, òun náà mà sọ wípé àwọn ajínigbé yìí wọ́n mà ti pe òun lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀. Bákan náà, ìlú Eruku ó ti ṣàgbéjáde orúkọ àwọn 37 tí wọ́n mà jí gbé náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, alága ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara, Ọ̀gbẹ́ni Gabriel Awẹ́lẹ́wà, òun náà mà jẹ́rìí pé àwọn ajínigbé yìí wọ́n ti pe àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n mà jí gbé o. Ó ní àwọn ò mọ ìdí tí wọ́n fi pín wọn sí ìsọ̀rí mẹ́ta nítorí àwọn tí wọ́n jí gbé ó mà ló mà sọ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pé wọ́n mà ti pín àwọn sí ìsọ̀rí mẹ́ta. Lásìkò tó ń sọ̀rọ̀, ọ̀kan lára ọ̀dọ́ ìlú náà, Lékan, ní owó tí wọ́n ń béèrè fún ó mà ti pọ̀ jù. Ó ní àwọn obìnrin wọ́n ti sá kúrò ní ìlú Eruku tán o, wípé àwọn ọkùnrin nìkan làwọn ṣẹ́kù. Kọ́lọ́ ọbẹ̀ Elédùmarè kó bá dá ìtọ̀bù padà sí orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí a bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pàtàkì wa o, a kú iṣẹ́ tàná, a dẹ̀ kú múra iṣẹ́ tòní, a kú ọlá Jímọ̀ ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣẹ lókè ìpẹ́ o.